Ikú tí ọ̀dà ò ní pa ọ́. Àṣẹ. Ìrọ̀jẹ̀gùn. Àṣẹ. Yóò fi dáadáa fún ọ. Àṣẹ. Ìjísọ́sẹ̀. Àṣẹ. Amen. No, wait, now. What's that do over there? Ojúbọ Èṣù Àkẹsán, Ọ̀yọ́. Official open by Ojúbọ recovered by Olóyè Fabiano Kruzewski, coordinated by Paula Gomez, cultural ambassador, donated by Oba Lamidi Adeyemi property of Asa Orisa Association, RC 703064, opened by IG Yusuf Layinka 1, on Monday, 12 August 2024.
Okay. So, is there, and after, so, Baba, Isure, Baba Eleshu Aweda, Àwẹ̀dá kábíyèsí olùgbé ìmọ̀lẹ́dẹ́ fún mi nǹkan lọ́wọ́ máa ń bá wọ̀ náà nǹkan lọ́wọ́ máa ń bá ọ kábíyèsí wa tó kú tán òun tó tún lè kábíyèsí sí gbogbo ọ̀nà irun mọ̀lẹ̀ nígbà wa mọ̀lẹ̀ yóò mọ̀ tún lù rẹ̀ gbogbo adáwà wà bẹ́ẹ̀ ẹni ó kú bàbá fún wa ẹ̀mí wọn ó gùn fún wa ẹ̀mí wọn ó gùn fún wa ṣé ẹ̀mí kábíyèsí lè gùn ó tó jáde láyé ẹ̀mí jáde ògùn ọlọ́wọ́ á tún wà ní ẹ̀yìn wa náà kò ní gbàgbé wa kò ní gbàgbé wa ẹ̀mí náà wà á gùn ó rì náà ó rì lò Fabiano quer falar alguma coisa que eu traduzo? É nisso, Uru. Não seja muito longo, tá bem? Primeiramente, quero agradecer primeiro ao Alafim. Eu want to greet first of all the late Alafim. Alafim que me recebeu aqui em Oió em 2020 in 2020 very através da doutora Paula through me, Paula Gomes. Agradecer ao Bassorum por dar continuidade a todo o trabalho. Very grateful and wish to greet Baba Sorum and Oyomisi for continue the work that Alafim has left, the legacy, for continue this legacy. Eu vou agradecer também a minha sacerdotisa que faleceu, que começou tudo. You wish to as well to greet one priest that is not from Oyo, but she has died and she's the one who introduced Yeshu to him. So on memory. For me is everything. Agradecer ao meu babá que me deu toda a gentileza dele. Baba Eleshu, that really big support for him. Deu o que eu senti aqui foi a paz, a felicidade e eu senti a tranquilidade. In Oyo, peace, tranquility. That's what he felt and he feels in Oyo. Isso é um pequeno contributo que eu estou dando para Oyo, para as pessoas darem valor ao Orixá Exu e a Oyo. This is the contribution is giving for this shrine is for Oyo people. For the way Oyo people have embraced him, the peace he feels here, that for Orisha, for the heritage. O maior templo de Exu do mundo. The biggest Exu shrine in the world is this one. So that Oyomisi and then picture with.
ọkọjá kó mú ta ó ti pé bó ti sùn rẹ̀ tó kù tó kù bẹ́ẹ̀ tó sùn rẹ̀ ó nìkan náà ṣé ẹ̀kọ́ jókòó òní lọ́kùnrin ọlọ́kan ló sì ìta tọ ẹnu rí balọ́mùlùgbàrí náà ìdáàfẹ́ bàbá níwó wọ́n fi pè tó wáyé lórí wà lóògbé tẹ̀yàwó sàrí. ṣe rí òdì ara rẹ̀ sàbádú ẹlẹ́kọ̀rọ̀ òdìbà lọ́yọ̀ ìsìdáàpọ̀ láàlú òkùnkùn láàárọ̀ yìí ọ̀rọ̀ gbó alọ́ngọ́lángọ́ àgọ̀ lọ́gbọ̀n lámúlámà tó fẹ́ bàtà ìgbà máa mú sẹ́kẹ́tẹ̀ pèsèkèsè pèlú lérí ọkùnrin fìdáfẹ́ ọkùnrin jápè ọkùnrin rẹ̀ akọ ọbẹ̀ lẹ́kùn bí ti sunkún wọ́n sọ jẹ́ ẹlẹ́kùn somi aró ìṣẹ́jẹ̀ ọ̀rọ̀ èso tó abákùnrin akọni áàbì alálẹ̀ ní àrí ọsí báyìí ó lọ àkíyèsí lọ́nà sọ ọkọ lọ́yọ̀ ọgbọ́n báyìí.
ṣe rí àwọn òsì ikú lórí tọ́jọ́gun báyìí nǹkan. ṣe ti rí ṣe ti rí àwọn òsì àkókò àrùn tí mo ní Jésù kì nǹkan. ṣé ẹ ti rí òtún á ní àbíkọ́ ọwọ́ òsì ọ̀fun náà ní àbí ọwọ́ òsì ò ní kọ́ ọwọ́ òsì ó lè di mẹ́rin náà kàmọ́ ọ̀yà tẹ̀sálẹ̀. Mapa tu sekarang kan biar lah pun tu na. Ada ni. Kena. Apa sih pelaku kan tu orang itu kan. Baik. Ini yòókù kún. Ayah, ilé ẹ̀kọ́ òsì. Àwọn èèyàn bá. Gómìnà tàbí jẹ́ bẹ́ẹ̀ bí oyin báńbáń ọ̀bọ̀n náà báńbáń alágbèrè agídí afúnkótó ìṣèkótó lórí imú àdílẹ́sẹ̀ kò pérélé kó tó lórí imú. Ibi ká gómìnà pé ká tó gbin ọkọ àti kótó ká gbin gómìnà àti oyin pé àníṣe fẹ́ẹ́ gbin gómìnà. Sáré o, ìyá sáré òde ń jẹ́ méjì, sáré ò pé ìgbàpọ̀ fún ìyá ọmọ fún mi bẹ́ẹ̀ o. Sani ká fi ọ̀pọ̀lọpọ̀ oyè ká ewu bọ́ bẹ́ẹ̀ pé ìyá ọmọ ń bẹ fún yín. Ọ̀gbẹ́ ìyá Adéwúkú tàbí tí ń jẹ́ bẹ́ẹ̀ níbi ẹ̀sùn àwọ̀ yìí ló dé á fún yín. Ẹ̀sùn àwọ̀ àdùn ló dé á bá dùn. Ẹ̀sùn àwọ̀ òfófó ló dé á wọ́n fún. Àbẹ̀ tá ń tóbi ọmọ àyè ayé. Ẹbọ ọmọ wọn náà wọ́n mú ṣe. Wọ́n sì tẹ́bọ̀ ń bẹ̀ wọ́n rúbọ. Ǹjẹ́ oyin ń ro àdùn ń ro. Ìfọ̀fún ni ọ̀dà bọ̀. Kò sá lóhùn pé ọmọ fún mi bẹ́ẹ̀ o. Àwọn tá à ń dá òdì, kò sá sọ̀yìn, kò sá fìtì. Kò sá ní pé ká rúbọ ń bẹ̀ dáadáa o. Pé eré ń bẹ fún ni ní ọdún yìí pé ọdún ayọ̀ ni ìyẹn ó jẹ́ o. Ẹ̀kọ́ṣẹ́ dágán alóògùn èkó lórí àwùjọ eré lè súwé o èso súbí o àwa tá à ń dá òdì òsánì rẹ dáhùn fún òsálà dáhùn fún kó òsálà dáhùn fún òsálà torí àjogún dáhùn òsálà bá àfẹ tá a fẹ́ bẹ̀rù ọdún yìí o òsánì ọdún ajé ní ọjẹ o òsánì àwọn akóni jẹbi wa òsánì kálọ ọbẹ orí wa kábọ orí wa dáadáa ń bẹ nítorí wọ́n bá gbà pé okùn ò ní jà wá ìwọlé tó àwa sálábà tá à ń.